wọ́n ti mú Funmilayọ àtàbúrò ẹ̀ tó lọ fọ́ ṣọ́ọ̀bù lábẹ́òkúta. lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹjọ ọdún yìí ní ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sí ìṣàbọ̀ lábẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ju ọmọ ìyá méjì kan Gbénga Ẹlẹ́gbẹ́dé àti Funmilayọ Ẹlẹ́gbẹ́dé sẹ́wọ̀n látàrí bí wọ́n ṣe lọ jùmọ̀ jí ọṣẹ ìfọyín àti àwọn nǹkan míì ní ṣọ́ọ̀bù abilékọ Ọmọláyọ̀ àti ti Alhaji Wahab nílùú náà. Àwọn ọmọ ìyá méjì ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá ti kọ́kọ́ wọ́ lọ sí iwájú onídàájọ́ M.O. Ọ̀ṣínbàjò lọ́jọ́ 19 oṣù keje ọdún yìí kí wọ́n tó tún taari ẹjọ́ náà wá síwájú onídàájọ́ àgbà E.O. Ìdòwú. Ọlọ́pàá olùpẹ̀jọ́ Láìdé Rollins sọ fún ilé-ẹjọ́ pé níṣe làwọn ọmọ ìyá méjèèjì lọ já ṣọ́ọ̀bù Ọmọláyọ̀ tí wọ́n sì jí àwọn nǹkan bíi bàtà sílípàsì 16, mákà ìkọ̀wé 6, ọṣẹ ìfọyín 3, ẹní kan àti sìlíndà gáàsì 3 pẹ̀lú àwọn nǹkan míì tí àpapọ̀ owó rẹ̀ ń lọ sí bíi 300 dín díẹ̀ níye 291,000. Bákan náà ni ìkejì rẹ̀ já ilé Alhaji Wahab tó sì jí pọ́ọ̀sì tówó rẹ̀ tó 1,500 tó ń ti 4,410 náírà 450,000 tó wà nínú rẹ̀. Lára ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn ní olè jíjà, ilé fífọ́, ìwà ọ̀daràn, ìgbìmọ̀pọ̀ jalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agbèfọ́ba ní ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ ìyá méjì yìí ṣẹ̀ lòdì sófin ó sì ní ìjìyà nínú òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Ògùn. Lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn yìí sí wọn létí tán ni àwọn olùjẹ́jọ́ méjèèjì gbà pé àwọn jẹ̀bi. Agbẹjọ́rò wọn Nafisatu Masud rawọ́ ẹ̀bẹ̀ sílé ẹjọ́ náà láti bójú àánú wo àwọn oníbàárà òun pẹ̀lú bí wọn kò ṣe da ilé ẹjọ́ láàmú lórí ẹ̀sùn náà, kó sì tún wo ti Funmilayọ tó ń tọ́ ọmọ oṣù 3 lọ́wọ́. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ E.O. Ìdòwú rán Gbénga lẹ́wọ̀n ọdún kan pẹ̀lú iṣẹ́ àṣekára. Bákan náà ló tún rán Funmilayọ ní tiẹ̀ lọ sẹ́wọ̀n oṣù 6 pẹ̀lú iṣẹ́ àṣekára bákan náà. Jamiu Àbáyọ̀mí ló kó ìròyìn ọ̀hún jọ fún Aláròyé online television.